ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much Owutu ni o. olóhùn tó bá dé. ẹ̀ẹ́dẹ̀ máa sọ ẹlòmíràn máa sọ̀sọ̀kúsọ ìgbàtẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn afọ́jú níyí tẹ́ ẹ̀ mọ́ kankan bó ṣe dé bẹ̀yẹn ṣe ó lè ní nǹkan tó ti sẹ́ẹ̀tì lẹ̀ fún tó rí tó fi padà fóun kọrin bẹ́ẹ̀ ẹ̀yin ò dẹ̀ ní rí kò sólórí kékeré o wọ́n rìn jù yá wọn lọ olórin ẹ̀mí wo nìyẹn olórin ayé ní gbogbo wọ́n rìn jù ẹ lọ. bọ̀ Jésù ló ń pariwo Jésù. ta ló ń pariwo Ọlọ́run tó rí Jésù rí tó rí ètù tẹ́ ẹ̀ ń pariwo ẹ̀ ṣe eréṣù rí ṣe rí. ẹ̀ka sí ní pẹ́sù ẹni òdúdú ó mọ́ róró ni. so ẹ béèrè question mi o mo ti dáhùn yẹn. tó bàbá. kí mo sọ fún yín àájò tó ń lò tó ń ṣe fún ó lè má mọ̀ bẹ́ẹ̀ òun ló jẹ́ kó ń fẹ̀ òun ló affect Barrister náà àájò tó ń gbé mì òkìkí tó ń wá òun ló jẹ́ kó ń tóbi ẹ sọ fún ẹni Woli Faleyimu ló sọ bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn èèyàn ọ̀parọ́ mọ́ o tó bá sọ fún ẹ o Portable fúnra ẹ̀ wọ́n sọ mọ́lẹ̀ kò tí kú o lórí tó sọ mọ́ bẹ́ẹ̀ fún mọ́ wọn tú o wọ́n ló mọ̀ máa ṣe rárá kiri ni o wọ́n máa tí ò bá ṣọ́ra wọn apá jẹ́ gbẹ̀yìn ni. ó dàbí ṣe fídíò kan ṣe lóró ó wé gèrè ṣe bí obìnrin jó. èèyàn ò ti kinní kankan ó sì wà lórí so wọn ò tí ì tú o. ìgbàna bẹ súlẹ̀ báyìí. èèyàn kọ̀ǹsáìn ni èèyàn kọ̀ǹsáìn mi ọjọ́ ọmọ mi so bọ́ọ̀rọ̀ ṣe rí nìyẹn. so lórí ọ̀tọ́ pé Àlàbí àti bísí ayé. òun fúnra. Kindly subscribe to our YouTube channel Owutu FM Lagos. Bye.